Aláròyé máa wí o. ayé bàjẹ́ tán po àwọn akẹ́kọ̀ọ́ lu olùkọ́ wọn pa lọ́gbọ́mọṣẹ́ nítorí tẹ́tẹ́. bí ìmọ̀ ẹ̀rọ ṣe ń mú ilé ayé rọrùn yàtọ̀ sí tayé àtijọ́, bẹ́ẹ̀ lọ́làjú ń dojú àṣà bolẹ̀, tí ìwà ìbàjẹ́ dorí ilé ayé kodò, tí ilé ayé wa ń lọ síbi gẹ̀rẹ́gẹ̀rẹ́ òpin. ṣùgbọ́n lásìkò tí ayé dorí kodò yìí, èsúró ti pàdídà, bẹ́ẹ̀ ló ti ń lájá. olùkọ́ pàápàá ló kù tó ń bẹ̀rù àwọn akẹ́kọ̀ọ́ wàyí. ìṣẹ̀lẹ̀ tó wáyé nílùú Ògbómọ̀ṣọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí iná ló túbọ̀ fìdí eléyìí múlẹ̀, níbi tí àwọn akẹ́kọ̀ọ́ ti kí olùkọ́ wọn mọ́lẹ̀ tí wọ́n sì lù ú lálùkàn lápá ràbàràbà. ìṣẹ̀lẹ̀ yìí lọkùnrin náà tí wọ́n pè ní Adégòkè Fatai sì bá lọ sọ́run àpàpàǹdodo. níléèwé girama Ṣọ̀ún high school nílùú Ògbómọ̀ṣọ́ níṣẹ̀lẹ̀ yìí ti wáyé. àwọn akẹ́kọ̀ọ́ iléèwé ọ̀hún kan ni la gbọ́ wípé wọ́n ń ta tẹ́tẹ́, tí ọkùnrin ẹni ọdún mẹ́rìndínlọ́gọ́ta yìí sì gbìyànjú láti bá wọn wí lórí ìwà tí Ọlọ́run lòdì sí náà, láìmọ̀ wípé ìgbésẹ̀ ọ̀hún ni yóò ṣokùnfà ikú òun. gẹ́gẹ́ báláròyé ṣe gbọ́, ọ̀gbẹ́ni Fatai a máa mọ̀ọ́mọ̀ rìn káàkiri inú ọgbà iléèwé wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan láti rí wípé àwọn akẹ́kọ̀ọ́ ń ṣe ohun tó yẹ níbi tó yẹ àti lásìkò tó yẹ. èyí ló ń ṣe lọ́wọ́ lọ́sàn-án ọjọ́ kan lọ́sẹ̀ tó lọ lọ́hùn-ún tó fi bá àwọn ọmọkùnrin akẹ́kọ̀ọ́ ọ̀hún níbi tí wọ́n ti ń ta káàdì lásìkò tó yẹ kí wọ́n máa ṣiṣẹ́ lọ́wọ́ nínú yàrá ìkẹ́kọ̀ọ́ wọn. ó kígbe mọ́ wọn láti tú wọn ká kí kálukú lè gba kíláàsì rẹ̀ lọ, ṣùgbọ́n ọ̀pọ̀ nínú àwọn akẹ́kọ̀ọ́ wọ̀nyí ni kò tilẹ̀ ṣe bí ẹni wípé àwọn rí i, ló bá pinnu láti nà wọ́n lẹ́gba. ìgbésẹ̀ yìí ni wọ́n ló sì padà wá yọ ọ́ lẹ́yìn ọ̀kan, nítorí bó ṣe nà wọ́n tán lápá òsì rẹ̀ bẹ̀rẹ̀ sí ní wú. nǹkan kékeré ló kọ́kọ́ pe ọ̀rọ̀ apá wíwú yìí, àfi nígbà tó dé ilé ìwòsàn ńlá tó wà nílùú Ògbómọ̀ṣọ́ tí wọ́n sọ wípé apá àwọn kò ká, tó di wípé ó lọ́ọ́ fi ẹsẹ̀ ilé tọ̀ ọ́, ṣùgbọ́n tó padà wájọ́ lọ́rùn nípè nílé ìwòsàn abẹ́lé kan tó ti ń gbàtọ́jú nílùú Ògbómọ̀ṣọ́ níbẹ̀. bí ìròyìn ikú olùkọ́ yìí ṣe ń tàn káàkiri làwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi nípa ìṣẹ̀lẹ̀ yìí. wọ́n ní ikú ọkùnrin náà kì í ṣe ojú lásán, àti pé oògùn abẹnugọ̀ngọ̀ kan báyìí tí wọ́n ń pè ní málù lọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ tó lù ní pankẹ́rẹ́ fi sára. wọ́n ní níṣe ló yẹ kí àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ yìí tẹ àwọn akẹ́kọ̀ọ́ náà nínú, kí wọ́n sì fìyà tó bá tọ́ jẹ wọ́n ní ìbámu pẹ̀lú ìlànà òfin. ṣùgbọ́n nínú ìwádìí Aláròyé láti gbọ́ wípé ọ̀gá àgbà iléèwé náà, ọ̀gbẹ́ni Adéyínká Àjàyí, sọ wípé kò sí ohun tó ń jẹ́ oògùn abẹnugọ̀ngọ̀ lórí ọ̀rọ̀ yìí. apá òun ti ń du olùkọ́ náà tẹ́lẹ̀ ni. gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé, ọ̀gbẹ́ni Fatai Adégòkè tó dolóògbé yìí ti ní ìpèníjà lórí ìlera rẹ̀ tẹ́lẹ̀. ẹ̀ẹ̀mejì láàrin ọ̀sẹ̀ ló máa ń gbàyè láti lọ tọ́jú ara rẹ̀ nílé ìwòsàn. ìjàmbá ọkọ̀ ni mo gbọ́ wípé ó ní nígbà kan. ọ̀pọ̀ èèyàn ló bá ìṣẹ̀lẹ̀ yẹn rìn. apá tó fi ṣèṣe nígbà náà ni kò tíì sàn tó ń torí rẹ̀ gba ìtọ́jú nílé ìwòsàn yìí kó tó di pé ó kú. nígbà tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó pa olóògbé náà pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ iléèwé ọ̀hún, ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ Ṣọ̀ún high school yìí ṣàlàyé pé ọ̀gbẹ́ni Adégòkè kì í ṣe èèyàn kan tó máa ń na ọmọ. bí ìwà tí àwọn ọmọ wọ̀nyẹn hù ṣe burú tó ló ká a lára tó fi pinnu láti lù wọ́n. nígbà tí apá tó ń dùn yìí wú lọ́jọ́ yẹn, ilé ìwòsàn Bowen University Teaching Hospital nílùú Ògbómọ̀ṣọ́ yìí náà ló kọ́kọ́ lọ, ṣùgbọ́n nígbà tí mo gbọ́ wípé ó ti kúrò ní Bowen, ilé ìwòsàn abẹ́lé kan ló ti ń gba ìtọ́jú. mo ní kó padà síbẹ̀, ṣùgbọ́n kò tíì ṣe bẹ́ẹ̀ tí ọlọ́jọ́ fi dé. nígbà tí mo lọ wò ó nílé ìwòsàn LAUTECH, ọ̀kan nínú àwọn dókítà ibẹ̀ sọ fún mi pé ó ti ní àìsàn jẹjẹrẹ inú eegun ni. wọ́n ní bí wọ́n bá ṣiṣẹ́ abẹ fún un láti fi òmíì rọ́pò èyí tó ti bàjẹ́ lára rẹ̀, kò sí ìfọwọ́sọ̀yà wípé ó lè kú tàbí ó lè yè. àwa olùkọ́ dá owó jọ láàrin ara wa láti ràn án lọ́wọ́. ìyàwó rẹ̀ tó wà nílé ìwé kejì nínú ọgbà ilé ìwé yìí náà gba owó jọ fún un lọ́dọ̀ wọn níbẹ̀. lọ́rọ̀ kan, ọ̀gá àgbà Ṣọ̀ún high school sọ wípé kì í ṣe látọwọ́ àwọn akẹ́kọ̀ọ́ ní ikú ọ̀gbẹ́ni Adégòkè ti wá. lílù tó lù wọ́n níbi tí wọ́n ti ń ta tẹ́tẹ́ kàn bọ́ sí àsìkò lásán ni. Ọláwálé Àjàó ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé online TV.